Aláròyé máa wí o. Ojúṣe mi ni láti dá rògbòdìyàn ńlá sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ wa. Alága APC. Alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Ọ̀jọ̀gbọ́n Nentawe Yituada ti sọ wípé ọ̀kan pàtàkì lára ojúṣe òun ni láti máa dá rògbòdìyàn àti àìgbọ́ra ẹni yé sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo lórílẹ̀‐èdè yìí. Ó ní bí àríyànjiyàn àti ọ̀tẹ̀ bá ṣe ń fojoojúmọ́ wáyé láàrin wọn, àǹfààní gidi ló jẹ́ fún APC. Fún ìdí èyí, ó ní ohun ayọ̀ ló máa ń jẹ́ fún òun bí ìjà kan bá wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo lórílẹ̀‐èdè yìí. Àṣálẹ́ ọjọ́ Ajé, Monday ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2026 yìí ni alága ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ náà di mímọ̀. Lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa rúkèrúdò àti ìjà ìgbà gbogbo tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo lórílẹ̀‐èdè yìí, ó ní ọ̀kan lára iṣẹ́ tí òun gbà ní láti máa da àárín àwọn olóṣèlú tí wọ́n jẹ́ alátakò lórílẹ̀‐èdè yìí rú ní ipò alága tóun gbà. Ọ̀jọ̀gbọ́n Nentawe Yituada ní ohun tí màá sọ ni wípé kì í ṣe ẹgbẹ́ òṣèlú APC ló ń dojú ìjà kọ ADC tàbí NDC. Àwọn ni wọ́n ń bára wọn jà nígbà gbogbo, àwọn ni kò gbọ́ ara wọn yé, àwọn ni kò ṣe ara wọn lọ́kan, àwọn ni kò nífẹ̀ẹ́ sí ara wọn, bẹ́ẹ̀ àwọn ni kò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn. Kì í ṣe ẹ̀bi ẹgbẹ́ òṣèlú wa rárá pé ìdàrúdàpọ̀ ń ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè yìí. Mo ti sọ ṣáájú pé bí ìdàrúdàpọ̀ gidi àti àìgbọ́ra ẹni yé bá wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò, kì í ṣe wípé èmi ni mo máa ń lọ dá sílẹ̀ láàrin wọn, ṣùgbọ́n ohun ayọ̀, ohun ìdùnnú ńlá ló máa ń jẹ́ fún mi wípé kò sí ìrẹ́pọ̀ gidi àti ìfẹ́ láàrin wọn. Inú mi kò lè dùn sí ẹni tí mo gbàgbọ́ pé ó jẹ́ ọ̀tá mi, mi ò lè fojú ire wo tòun rárá. Bẹ́ẹ̀ ni màá lo gbogbo ohun tí mo bá ní láti takò ni. Màá gbégi dínà rẹ̀ lójúnà láti lè ṣe ohun rere. Ìlọsíwájú rẹ̀ kò ní dùn mọ́ mi nínú. Pẹ̀lú ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Nentawe Yituada sọ pẹ̀lú àwọn oníròyìn yìí, ọ̀pọ̀ ará ìlú tí wọ́n mọ bí ìjà gbogbo ṣe fọ́ ẹgbẹ́ òṣèlú PDP lásìkò yìí ti wá bẹnu àtẹ́lu ẹgbẹ́ APC. Ohun tí kálukú wọn sì ń sọ ni wípé kì í ṣe bí wọ́n ṣe ń ṣe òṣèlú làwọn APC ṣe ń ṣe báyìí o, pé ó yẹ kí wọ́n fààyè gbà pé kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo lórílẹ̀‐èdè yìí ó máa gbérí ni, àti pé ó ti wá fojú hàn gbangba pé ọ̀pọ̀ ìjà àti ìdàrúdàpọ̀ tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú náà kò ṣẹ̀yìn àwọn ti APC. Ọ̀gbẹ́ni Hakeem Ado tó sọ̀rọ̀ lórí ohun tí alága ẹgbẹ́ APC sọ ṣàlàyé wípé kì í ṣe ojú lásán ni APC ń lò láti máa fi dá wàhálà sílẹ̀ nínú àwọn ẹgbẹ́ alátakò gbogbo. Ó ní wọ́n ń lo àwọn adájọ́ náà pẹ̀lú. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.